AFCON 2026 Osihmen ní ẹrù bodò Super Eagles ó láwọn máa kógojá. Gbajúgbajà agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Nàìjíríà tó tún ń gbá bọ́ọ̀lù ní orílẹ̀-èdè Turkey Victor Osihmen ti ní lóòótọ́ ní orílẹ̀-èdè Morocco ní àwọn olólùfẹ́ àti alátìlẹ́yìn jàǹtìrẹrẹ nínú ìdíje bọ́ọ̀lù AFCON tó ń lọ lọ́wọ́ báyìí, ṣùgbọ́n kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. Osihmen, ẹni tó ń darí àwọn agbábọ́ọ̀lù Super Eagles látàrí bí wọ́n ṣe sọ pé kí Ndidi tó jẹ́ adarí gangan kó jókòó sílẹ̀ gẹ́gẹ́ bí ìletò ìlànà ìdíje ọ̀hún, ló ti sọ̀rọ̀ lórí ìpèníjà tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco tí orúkọ wọn jẹ́ Lawọn pè wọ́n. Victor Osihmen jẹ́ kó dìídì mọ̀ pé gúdúgúdú ni ikọ̀ Super Eagles àwọn òfìgbà kankan túra lẹ̀ rárá, ó ti di dandan káwọn jáwé olúborí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀, lóòótọ́ ni ikọ̀ Atlas náà ní àwọn agbábọ́ọ̀lù tí wọ́n dáńtọ́, àmọ́ ikọ̀ Super Eagles náà ò kéré nínú ìdíje tó ń lọ lọ́wọ́ yìí, tí ó sì fi jẹ́ pé gbogbo ikọ̀ ló ń bẹ̀rù àwọn. Bákan náà ló ní kò sí ọ̀kan lára àwọn tí kò tíì rí èrò púpọ̀ rí tí òun ò sì rò pé yóò jẹ́ ohun ìdíwọ́ láti dojúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco tí wọ́n ń gba àlejò ìdíje bọ́ọ̀lù náà.